ilé yá o ọmọ Yorùbá ilé yá. Ilé yá o ọmọ Yorùbá ilé yá. Bí a kò bá mọ bí tí a ń lọ ṣe bó yẹ ká padà sílé. Mẹ́mẹ́lẹ́ tó kù mọ́ o kì í ṣẹ́jọ́ mi kì í ṣe mi lórí o jàre o. Kí ni mo try àti sọ ni wípé gbogbo ọmọ Yorùbá jẹ́ ká padà sílé. Tí ẹ̀sìn tí a ń ṣe tí ò bá ti gbé wa jẹ́ ká padà sílé. Ọba àgbáyé ti padà sílé. Yes. Ẹ jẹ́ mọ̀ wípé gbogbo alálé ìwọ̀ a ti sọ ọ̀kan nù nílẹ̀ Yorùbá púpọ̀. Gbogbo apáta la lé ìwọ̀. Ṣùgbọ́n tó bá béèrè lọ́wọ́ ẹ nísìn wípé kí lè wọ ẹ ò mọ̀. Eléyìí tí àwọn babaláwo ìjọmọlúwàbí tó dé ni wọ́n ẹ̀sẹ̀ béèrè ìwọ̀ ọba Solomon. Ó ní nǹkan kan tó ń yọ mí lẹ́nu lágọ̀ ara tẹ́lẹ̀ tó jẹ́ pé mi ò lè sọ fún ẹ̀dá Ọlọ́run kankan. Ìgbà tó ẹ̀sẹ̀ sọ ìwọ̀ mi fún mi ni mo ẹ̀sẹ̀ wá rí solution. So gbogbo yín ẹ lọ béèrè lọ́wọ́ àwọn babaláwo ilé yín wípé kí lè wọ̀ yín, ó dùn ó ló yọ sí yín, kí ló dùn yín, kí lè wọ̀ tó wà ń bẹ̀. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ò ní babaláwo tó fẹ́ bá babaláwo àwọn olóòótọ́ tí ọba àgbáyé kó sí ìjọmọlúwàbí tó fẹ́ sọ́nà tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ifá èèwọ̀ tó gbé wá sáyé kí ni nǹkan tó yẹ kó máa sá fún, kí ni nǹkan tó yẹ kó máa sá fún kí èmi àti ọmọ bá jẹ èèwọ̀. Nọ́mbà àwọn aláwo tó wà ní ìjọmọlúwàbí rèé o 091 18 73 98 78 091 18 73 98 78. Àwọn ènìyàn mi ṣègbé torí wọn ò ní ìmọ̀ ẹ̀gàn ní pàwá o. Ẹ̀yin ọmọ Yorùbá gbogbo nǹkan tó wà láyé pátá lọ́lọ́run fi kẹ́ wa. Ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàká. Ẹ jẹ́ ká padà sílé. Kí